ìbò 2023 kí mùsùlùmí jẹ́ ààrẹ àti igbákejì ẹ̀ kò lè ṣiṣẹ́. Gumi ló sọ bẹ́ẹ̀. ìlúmọ̀ọ́ká olùkọ́ ẹ̀sìn mùsùlùmí lápá òkè ọya ilẹ̀ wa Sheikh Ahmad Abubakar Gumi ti kéde pé ẹ̀tàn àti awúrúju lásán làwọn olùdíje fúnpò ààrẹ àti igbákejì ààrẹ tí wọ́n jẹ́ ẹlẹ́sìn kan náà fẹ́ ṣe fáráàlú. ẹ̀tàn náà kò sì lè wọlé torí ohun tí Nàìjíríà nílò lásìkò ètò ìdìbò gbogbogbò lọ́dún 2023 ni olórí tó nírìírí tó sì lè so àwọn èèyàn pọ̀ níṣọ̀kan, kì í ṣe adarí tí yóò fi ọ̀rọ̀ ẹ̀sìn fa àwọn èèyàn lójúmọ́ra lásán. Gumi sọ̀rọ̀ yìí lọ́jọ́ Ajé Monday ọjọ́ 12 oṣù kẹsàn-án yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe lọ́fíìsì rẹ̀ lédè Haúsá. Ó ní ọ̀rọ̀ tó délẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yà tàbí ti ẹ̀sìn torí ayé ọ̀làjú la wà yìí, a ò sì nílò adarí tí kò nírìírí. Gumi ní adarí tó nírìírí tó mọ ohun tó ń ṣe ní Nàìjíríà nílò, kì í ṣe èyí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ díje fúnpò ààrẹ. Bí nǹkan ṣe rí ní Nàìjíríà lọ́wọ́ yìí nílò ẹni tó lè wá ojútùú sí i. Kò tọ̀nà bí Tinubu ṣe sọ pé òun ló kàn. Ọ̀rọ̀ èmi ló kàn kọ́ lọ̀rọ̀ tó délẹ̀ yìí. Kì í ṣe èèyàn kan ló máa sọ pé òun ló kàn, torí táwọn aráàlú bá fẹ́ ẹ ni wọ́n máa dìbò fún un, tí wọn ò bá fẹ́ ẹ wọn ò ní dìbò fún un. Ẹni tó mọ ètò ìlú ni Tinubu lóòótọ́, ó sì lè ṣe é, ṣùgbọ́n kò dìgbà tó bá yan mùsùlùmí méjì sípò ààrẹ àti igbákejì. Gbogbo wa la mọ̀ páwọn olóṣèlú wọ̀nyí ń wá ìbò ni. Ṣé ẹ rí ọ̀rọ̀ yíyan mùsùlùmí méjì sípò? Ẹ jẹ́ kí n sọ lédè Haúsá, wàyó ni, ẹ̀tàn ni. Kì í ṣe ìfẹ́ ẹ̀sìn ni wọ́n ní. Bóyá ó máa ṣiṣẹ́ tàbí kò ní ṣiṣẹ́, ẹ má jẹ́ kí n sọ àsọtẹ́lẹ̀ o, ṣùgbọ́n ohun tó wà lẹ́yìn ọ̀fà ju òjé lọ. Ká sòdodo ọ̀rọ̀, gbogbo ẹgbẹ́ òṣèlú ló níṣẹ́ gidi láti ṣe, torí ọ̀rọ̀ ààrẹ ẹlẹ́sìn kan náà yìí àmì àti àpẹẹrẹ ló jẹ́. Bóyá àpẹẹrẹ tá a lè tẹ̀lé ni àbí kì í ṣe èyí tá a lè tẹ̀lé, a máa mọ̀ láìpẹ́. Ní ti ọ̀rọ̀ Peter Obi, àwọn ọ̀dọ́ tó ń tẹ̀lé ẹnu wọn ò kò, bẹ́nu àwọn àgbàlagbà náà ò ṣe kò. Ó gbọ́dọ̀ lọ báwọn àgbààgbà sọ̀rọ̀, àwọn ọ̀dọ́ ló gbára lé, ìyẹn ò dẹ̀ lè gbé débì kan. Ọ̀rọ̀ òṣèlú kì í ṣe ọ̀rọ̀ agbègbè kan. Gumi ṣèkìlọ̀ pé yíyan olóṣèlú tí kò nírìírí sípò agbára ló máa ń mú kó ṣòro láti kó àwọn alájọṣiṣẹ́ tó máa ràn án lọ́wọ́ jọ. Ó rán àwọn ọmọ Nàìjíríà létí pé odidi oṣù 6 ní ààrẹ Muhammadu Buhari lò kó tó yan àwọn mínísítà àti òṣìṣẹ́ ìjọba ẹ̀ torí kò nírìírí béèyàn ṣe ń ṣèlú. Ní ìparí ọ̀rọ̀ ẹ̀, Gumi ní ètò ààbò tó mẹ́hẹ yìí kò lè lójútùú tí ìwà ìrẹ́nijẹ àti ipò òṣì tó ń bá àwọn èèyàn fínra kò bá yanjú. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.